Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, alátìlẹ́yìn, olùpamọ́, aláàánú, olùrànlọ́wọ́, Ọlọ́run tí kò fi wá sílẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín o. A ṣe ń lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún oore ńláńlá láti rí ọjọ́rú èyí tí ó gbẹ̀yìn nínú oṣù kìíní. Ògo, ìyìn, ọlá ni fún orúkọ yín. Ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 29 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyàwó sọ pé kò sí ohun tó ṣòro ṣe. Kò sí ohun tó ṣòro ṣe. A mú àkọsórí wa nínú ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógójì, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléníogún títí di ẹsẹ̀ ìkẹrìnléníogún. Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléníogún títí di ẹsẹ̀ ìkẹrìnléníogún. Jésù sì dáhùn ó sì wí fún wọn pé, ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí sí ìdí kí ó sì bọ́ sínú òkun, tí kò bá síyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún un. Nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí ìgbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Jésù wí fún wọn pé, bí ìwọ bá gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó gbàgbọ́. Máàkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàléníogún. Ní ìgbà kan sẹ́yìn, a ní àṣálẹ́ ẹ̀mí mímọ́ ní orílẹ̀-èdè Canada. Lẹ́yìn ètò náà, àwọn kan súré láti fi ọwọ́ kan àga tí mo jókòó lé. Ẹ̀wẹ̀, arábìnrin kan kò tilẹ̀ bìkítà o. Ó kàn lọ sí ibi àga tí ìyàwó mi jókòó, ó sì kúnlẹ̀ síbẹ̀, ó sì gbàdúrà sí Ọlọ́run. Àwọn dókítà ti sọ fún pé kò lè bímọ nítorí kò ní ilé ọmọ. Kó má ṣe dààmú, sọ pé òun ń gbìyànjú láti bímọ. Nígbà tí ó wà lórí ẹkún rẹ̀, ó ní, Olúwa, obìnrin tó jókòó síbí, ó ní ilé ọmọ, kò nílò rẹ̀ mọ́ o. Fún mi ní ilé ọmọ rẹ̀. Ní ìgbà tí yóò wá jẹ́rìí, ó ti ní ọmọ 5 lọ́nà ìyanu. Ó gba ilé ọmọ nípa fífi ọwọ́ kan orí àga ẹni tí ó ní ilé ọmọ tí ó fi jókòó tẹ́lẹ̀. Èyí jẹ́ ọ̀kan lára àwọn nǹkan kékeré tí Ọlọ́run lè ṣe. Ó jí òkú ọjọ́ 4 dìde nínú ìwé Jòhánù orí ìkọkànlá. Kò sí ohun náà tí Ọlọ́run kò lè ṣe. Ohun kan pàtó tó lè dènà agbára rẹ̀ láti ṣiṣẹ́ ni àìgbàgbọ́. Bí Jésù ń ṣe lágbára tó nígbà tí ó wà láyé, kò lè ṣe iṣẹ́ ìyanu ní ìlú òun tìkálára rẹ̀ nítorí àìgbàgbọ́ wọn. Ìwé Máàkù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta. Ní àkókò iṣẹ́ ìránṣẹ́ Jésù láyé, ó sábà máa ń sọ fún àwọn tó fẹ́ ìwòsàn wípé ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ìwé Máàkù orí 5 ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Ọ̀nà mìíràn, láìsí ìgbàgbọ́, wọn yóò jẹ́ aláìsàn síbẹ̀. Ìpèníjà ńlá tó wà níwájú rẹ̀ ó lè yanjú. Ìpèníjà náà lè yanjú láti ọwọ́ Ọlọ́run bí o bá ní ìgbàgbọ́ nìkan ṣoṣo ni o. Gbígba àdúrà nípa ìṣòro rẹ kò tó. Ìbéèrè gidi ni pé, ǹjẹ́ o gbàgbọ́ pé Ọlọ́run lè yanjú ìṣòro rẹ bí? Mo ti rí ọ̀pọ̀ ènìyàn tó ń gbàdúrà láì gbàgbọ́ pé wọn yóò gba ìdáhùn sí àwọn àdúrà wọn. Nítorí àìgbàgbọ́ wọn, wọ́n pàdánù iṣẹ́ ìyanu náà. Ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹfà sí ìkeje sọ pé, ṣùgbọ́n kí o béèrè ní ìgbàgbọ́ ní àìsíyèméjì rárá. Nítorí ẹni tó ń ṣiyèméjì dàbí ìjì omi òkun tí à ń ti ọwọ́ afẹ́fẹ́ bì síwájú bì sẹ́yìn, tí a sì rú sókè. Nítorí kí irú ènìyàn bẹ́ẹ̀ má ṣe rò pé òun yóò rí ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run o. Kò sí ohun tó ṣòro fún Ọlọ́run. Ohun gbogbo tó ní láti ṣe ni kí ìwọ pàápàá kí o ní ìgbàgbọ́. Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 6. Ó pè nígbà tí o bá ń gbàdúrà, ó yẹ kí o fi ẹ̀bẹ̀ rẹ hàn fún Ọlọ́run pẹ̀lú ìdúpẹ́. Ní ọ̀nà mìíràn, bí o ṣe ń sọ ẹ̀bẹ̀ rẹ, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé nítorí o mọ̀ pé ó ti ṣe é. Ó ti gbọ́ àdúrà rẹ náà. Kókó ìṣe: tẹ̀síwájú láti pàṣẹ àwọn nǹkan nípasẹ̀ Ọlọ́run lórí àwọn ohun tó ṣòro láti ṣe tó yí ọ ká.
tẹ̀síwájú láti pàṣẹ àwọn nǹkan nípa ọ̀rọ̀ Ọlọ́run lórí àwọn ohun tó ṣòro tí ó yí ọ ká, kí o sì gbẹ́kẹ̀lé láti rí ìyípadà wọn. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run alágbára, ǹjẹ́ ohun kan ṣòro ṣe fún ọ bí? Ìwọ ni Ọlọ́run àwọn ẹran ara. Mo ní ìgbàgbọ́ nínú rẹ o. Mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro ṣe fún ọ. Olúwa, ní gbogbo ọ̀nà ayé mi, mo tẹ̀lé ọ lọ́wọ́. Ìdílé mi, ẹbí mi, iṣẹ́ ìránṣẹ́, ìjọ àti orílẹ̀-èdè mi. Ohun tó dàbí tó ṣòro, Olúwa dìde kí o fọ ojútùú sí, kí o wá ojútùú sí gbogbo ohun tí kò ṣeé ṣe kó ṣeé ṣe. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ìkẹ́ àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣe Yorùbá. Nání ọmọ aṣẹ́gìtà, nání èpò igi ó dàbọ̀.